láyéláyé a ò ní gbà, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọmọ Yorùbá, Sultan Sokoto ó tún ti kórí burúkú ẹ̀dẹ̀ o, ó tún ti kórí burúkú ẹ̀dẹ̀. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé àwọn tó interrogate èèyàn wọ́n ní láti investigate Sultan of Sokoto. Sultan of Sokoto tún ti bẹ̀rẹ̀ kankan nísìn, ó ti lọ há owó káàkiri. Ǹjẹ́ mo tó háwó fún, ó ní wọ́n ń pa àwọn ọmọ òun. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mi náà. Ó ní CJ Musa ń pa àwọn ọmọ òun. Ṣé gbogbo alamẹ tó jẹ́ CJ Musa? CJ Musa ni the new elected Minister of Defence, former Chief Army Defence Staff. CJ Musa. Sultan ti sunkún káàkiri sìn àti pàtà, ó ti tú àṣírí gbogbo wọn. Ó tú àṣírí Sultan, ó tú àṣírí Pàtàmí, ó tú àṣírí El-Rufai, ó tú àṣírí Malami, ó tú àṣírí Shettima, ó tú àṣírí Mẹ́tawálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti Sultan fún ara ẹ̀. Ó ti tú àṣírí gbogbo wọn pátápátá. Ó ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé àwọn tó wà nídìí nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ nílùú ìlélẹ́yìí. Ṣé mi sọ fún yín? Bàbá Tinubu lè ṣe, wọ́n ṣe. Ohun tí ó ṣẹlẹ̀ rèé tó fi tí a padà gbọ́ pé ohun tó ṣẹlẹ̀ rèé tó fi pa Lágbájá dànù. Ìyẹn former Chief of Defence Staff tó jẹ́ ọmọ Yorùbá táwọn Fúlàní mú tó padànù nítorí pé ó ń ṣiṣẹ́ ìbí iṣẹ́, nítorí pé ó ń pa àwọn Fúlàní terrorist, kò fojú àánú wò wọ́n. Ṣé gbogbo ilẹ̀ ti gbọ́kàn tí CJ Musa sọ báyìí? CJ Musa ti pàṣẹ bóyá ọjọ́ kejì àbí ọjọ́ kẹta tó resume as Minister of Defence. Ó ní ẹni Fúlàní tó bá ti rí, tó bá ti bá weapon lọ́wọ́ ẹ̀ kó pa lẹ́sẹ̀kẹsẹ̀. Order tó wá give yìí, àwọn Sultan of Sokoto gbogbo wọ́n ti wá ń gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára nísìnyí. Kí ni ìgbésẹ̀ yẹn? Wọ́n ti competition mọ́ CJ Musa, Minister of Defence. Wọ́n ti competition mọ́ pé wọ́n gbọ́dọ̀ yọ páwọn ò fẹ́, wọ́n gbọ́dọ̀ yọ ní kíákíá. Ó wá lọ há owó fún àwọn àgbààgbà, fún àwọn elder statesmen ní Nàìjíríà, àwọn people that matters. Ṣùgbọ́n inú mi dùn pé nígbà tó dọ́dọ̀ àwọn bàbá tiwa, àwọn bàbá wa reject owó yẹn. Wọ́n náwọn ò fẹ́. Wọ́n ní níwọ̀n gbà tí a ti pín Nàìjíríà tó jẹ́ pé a ṣì wà as Nàìjíríà o. Wọ́n ní àwọn ò ní ever gba owó láti sabotage ọmọ Yorùbá kankan. Tẹ́bá wò lọ wò bọ̀, ṣèbí nítorí pé a ò gbọ́ ni, ìta gbọ́ ni. Mọyì ọmọ Yorùbá táwọn Fúlàní pa on a daily basis ni. Ṣèbí ìhalẹ̀ tó lóye Sunday Igboho alẹ̀ lẹ́njọ́ mẹ́ta ìlú ẹ̀kọ́ wálẹ̀ díẹ̀ ilẹ̀ Yorùbá. Bọ́ ṣe rí polóyè wálé, wọ́n wọlé, wọ́n jáde, òun ni iṣẹ́ wọn ṣe dínkù nílẹ̀ Yorùbá tí wọ́n sá lọlẹ̀ Haúsá. Ẹ̀wọ̀n tó ń fojú wọn rí. Every blessed day ló ń pa àwọn ọmọ ọlọ́mọ tó ń waste ẹ̀mí wọn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni Sultan of Sokoto ń jà fún. Pé ẹni tó bá wọn jà, Allah ló ń bá jà. Ẹni tó bá ń ṣe kinní kan ló ń ṣe kinní kan fún. Ọmọ Yorùbá, bàbá Tinubu ṣe eléyìí, wọ́n ṣe because tẹ́ bá wò ẹ rí pé ọ̀rọ̀ Amẹ́ríkà tó wà ń ta yìí ó ti divert síbòmí. Bẹ́ẹ̀ ni, because agreement, a gbọ́ pé agreement ti wà láàrin bàbá tìjọba Nàìjíríà àti American government. Lára àwọn agreement wọn òun ni wípé gbogbo àwọn terrorists tí wọ́n wà nínú ìjọba bàbá Tinubu, kí bàbá Tinubu flush wọn out. Mi ìdẹ̀ rò pé this is not a news anymore. Tẹ́ bá dẹ̀ rí nísìn, gbogbo wọn pátápátá tó jẹ́ terrorist ni Minister of Defence ti tú àṣírí òun ló tú àṣírí wọn.
àwọn kan wá ń sọ wípé kí ló dé tí ò ṣeṣẹ́ ìtẹ́lẹ̀ tó yẹ pé gbàtọ̀ wá fi ṣe minister of defence ló ẹ̀ṣẹ̀ ń ṣe. àwọn tó súnmọ́ ní ká má blame ẹ nígbà tó wà nínú army obey the last command ni wọ́n ní ṣe bóun ni the most senior officer pé ó jẹ́ chief defence kéde kan ọ̀kọ̀rọ̀ army ò rí bẹ́ẹ̀ o. àwọn bàbá kan wà tí wọ́n ti retire láti bí 10, 15, 20 years army ni wọ́n tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ ìwọ tó jẹ́ incumbent chief of defence staff ó gbọ́dọ̀ panu mọ́ ni ó gbọ́dọ̀ sọ pé láì díà àfi tó bá kọ̀fẹ́ fẹ̀mí ara ẹ̀ ṣòfò. ṣe rí gbogbo àwọn àgbààgbà tẹ́ ẹ̀ rí nílẹ̀ haúsá tó ń dìde nísìn tó wá ń gbèjà tó ń against CJ Musa yìí ṣe báwọn kan náà ni wọ́n yin CJ Musa tẹ́lẹ̀ nígbà tí CJ Musa tó ń dance to their tune. ṣe báwọn náà lọ ń ṣe ránkà dìde fún Sultan Sokoto wá ń sọ pé ṣé CJ Musa mọ̀ wípé ọlá Ọlọ́run ọlá Sokoto ló fi dìkan tó dìlé nìyí tó bá jẹ́ pé àwọn ọmọ òun tóun ẹ̀dì Sokoto ló wá máa ṣe ẹjú ná. What are these people even talking about? So torí pé èèyàn gbé Sokoto tó dàgbà nísìnyí tó bá rá àwọn tó ń pààyàn ní Sokoto tó bá rá àwọn tó ń jiyàn gbé tó ń commit crime kó dákẹ́ kó má sọ̀rọ̀ Sultan tó ń sọ̀rọ̀ yìí is a brigadier general in the Nigerian Armed Force. Brigadier general ni he resigned as a brigadier general tó fi wá lọ jẹ Sultan of Sokoto. Gumi tẹ̀ ń wò yẹn náà captain ni o, captain nínú army. ọmọ kan tó fokó ẹ̀bì kan ṣe jáde ní NDA ní Nigeria Defence Academy. ó dẹ̀ fẹ́ jèrè ọmọ yẹn, ó dẹ̀ negotiate pẹ̀lú terrorist. Bàbá Tinubu àwa ti sọ fún yín kò ń ṣe pé a kórìíra yín, àwa kàn ń sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín torí àwa mọ̀ wípé kò sí kankan gidi kankan tó lè jáde inú Nàìjíríà yìí lẹ́yìn kó ní kálukú lọ jórúkọ bàbá àtìyá ẹ̀ ó tán. lẹ́yìn yẹn gbogbo nǹkan tó kù òfo ni. ẹ̀yin náà ẹ wo ìgbésẹ̀ tí CJ Musa gbé ń sìn, ẹ wo ọwọ́ táwọn northern elders, ẹ wo ọwọ́ tí wọ́n nà sí bó bá bù lẹ́sẹ̀. ẹ̀yin fún ara yín náà mọ̀ ẹ mọ̀ táwọn northern leader tó ń fojú yín rí. ọlá pé ẹ kò jẹ́ nìkan tó strong ni, ọlá pé ẹ jẹ́ ẹnìkan tó strong ni wọ́n ṣe ti kápá yín. òun làwa ṣe ń sọ kọ́ tó kápá yín ẹ tètè pín gààrí yìí kó ní kálukú máa bá tiẹ̀ lọ. ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ tó le o, mo fọlọ́n búra fún yín, kò ṣọ̀rọ̀ tó le rárá. tẹ́yìn náà bá wá handwriting ẹ rí i pé ohun tá à ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni, kò sí àní-àní níbẹ̀. ọwọ́ tẹ gómìnà Gombe ó ń jẹ́wọ́ lórí àwọn lórí ọ̀rọ̀ Almajiri. bó ṣe ń jẹ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni Sultan of Sokoto ló ń fọwọ́ jápá, ló ń forí jánú, ló ń ṣoríṣiríṣi nǹkan. kò tẹ́ lọ́rùn, ó fẹ́ jẹ́ ká Almajiri máa lọ bẹ́ẹ̀. inú mi dùn nígbà tí mo rí ròyìn yẹn, tí mo rí governor of Gombe state, governor of Gombe tó yarí tó ní láti wákàtí ìlọ kò sí kan tó ń jẹ́ Almajiri mọ́ ní Gombe state. ó ní gbogbo àwọn ọmọ tọ́jọ́ ọmọ Almajiri gbogbo wọn, they all deserve better education, they all deserve a good life, they all deserve social amenities, they all deserve a good life. ó sọ débi pé ó ní system tí àwọn táwọn jẹ́ àgbààgbà nílẹ̀ Haúsá, system táwọn fi ń raise àwọn youth àwọn, òun ni ò lè jẹ́ kí terrorism tán ní north. ó ní because ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń kó bọn fún, tó ń kó ìṣiríṣi fún yìí, ẹ lọ wò wọ́n,
àwọn ọmọ àlùmájìrì ni káwọn ọmọ tí wọ́n mọ̀ páyé ti ẹ̀dá tí wọ́n mọ̀ páyé kọ̀ọ̀kan wà níbì kọ̀ọ̀kan àwọn ọmọ tó yẹ pé wọ́n mọ̀ kọjá tẹ́rítírì tí wọ́n wà yẹn ìrònú wọn ò kọjá tẹ́rítírì tí wọ́n wà yẹn òun ló yẹ jẹ́ wípé tó bá pè wọ́n síṣẹ́ ẹkú ìyẹn ọ̀rọ̀ terrorism and so forth ọwọ́ kan ló máa accept ẹ̀ because wọn ò mọ̀ kó yẹ kéèyàn ronú wọn ò mọ̀ kó yẹ kéèyàn rò pé tó bá lọ wọn pa ẹ́ ṣébi tí mo jẹ́ ọmọ Yorùbá lèèyàn kan wá gbébọn fún pé kí nìjú kí wọ́n lọ fa wàhálà kò possible now máa rórí mi tí bá dẹ̀ pé mi lè sọ fún ẹ pé mi ì ṣe màá kọ́ àdọ́gbọ́n yẹra fún ẹni òkú lè sọ okùn kó wá gbé mi lé mi nísìnyí báyìí àwọn Amẹ́ríkà ti yarí mọ́ Sultan lọ́wọ́ lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà Sultan náà ti yarí ó wá lọ gbé àwọn olórí burúkú àgbàlagbà kan dìde ọmọ Yorùbá àwọn kan ti fẹ́ gbàbọ̀dè fún wa lẹ̀ Yorùbá àwọn àfáà olórí burúkú kan ti fẹ́ gbàbọ̀dè wọ́n ń claim pé representative àwọn ọmọ Yorùbá làwọn which is not true ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé Murik Akíntọ́lá àti Mufti Ìwó àti kí lórúkọ Rashidi Olúwo gbogbo wọn yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní competition against America pé kó má wà àti yanjú ọ̀rọ̀ wa ìkọ̀kọ̀ náà ni wá mùsùlùmí ní gbogbo wa ó dẹ̀ ọ́ ní wọ́n competition yẹn on behalf of gbogbo ọmọ Yorùbá ni can you imagine wọ́n lọ bá àwọn bàbá wa tó jẹ́ ọba àwọn ọba lé wọn dànù bí ajá ni Sultan Sokoto ó ti lọ bá àwọn bàbá wa ó ti almost gbogbo ọba gan ló ti lọ bá first class ọba majorly ó ṣe close door meeting pẹ̀lú wọn pé kó wò kó sọ èyí tó bá fẹ́ àwọn òun fẹ́ jẹ́ káwọn ọba wa kó bá kọ̀ọ̀pù ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ dandan ni bó ṣe sọ̀rọ̀ nìyẹn ó pè àwọn political leader wa náà ó pè àwọn religious leader ó pè àwọn online bloggers ó pè àwọn presenters ó pè àwọn news platform everybody wá ká bẹ̀rẹ̀ sí ní produce ká bẹ̀rẹ̀ sí ní promote ṣẹ̀ríà law ó náwó débi pé iye tó bá fẹ́ gbà ló máa fún ẹ iye tó bá fẹ́ gbà ló máa fún ẹ ó dẹ̀ máa búra ibẹ̀ mo ti wò pé irú búra fún Sultan ṣé Sultan náà tún gba ìbúra ni ṣèbí wọ́n ní Fúlàní ní Sultan kó gbé Kùránì fáwọn èèyàn fi búra ọ̀nà ní rárá o pé wọ́n ní fi Kùránì búra o ìbọn ló fi máa búra o àti idà sword àti ìbọn ló máa fi búra pé ìwọ tó bá gbowó tó bá promote ṣẹ̀ríà kí ìbọn pa tó bá yìnbọn Sokoto kó wá bá ẹ̀ ní Kaduna tó bá yìnbọn Kaduna kó wá bá ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé mi sọ fẹ́ èèyàn wa pé àwọn wèrè tó fẹ́sì bojú yìí onírọ́ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn onírọ́ pátá onírọ́ ayé àtọ̀run ni wọ́n ọmọ Yorùbá ẹ jẹ́ ká sọ let us say no to ṣẹ̀ríà Amẹ́ríkà ti ní kí bàbá Tinubu kó wá gbogbo ọ̀nà kó rí i pé ṣẹ̀ríà ò ṣẹlẹ̀ ṣẹ̀ríà kúrò ní constitution wa kò dẹ̀ ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Haúsá àwọn olórí burúkú àgbàgbà àwọn Fúlàní yẹn wọ́n wá lọ ń parọ́ pé ṣẹ̀ríà o àwọn mùsùlùmí nìkan ló wá fún o mùsùlùmí tó bá dẹ̀ fẹ́ gan ni mùsùlùmí tí ó bá fẹ́ ẹ wo arábìnrin kan tó jẹ́ mùsùlùmí nígbà tó kù díẹ̀ káwọ́ ẹ̀ bẹ̀rẹ̀ tó di Christian tó mú tí wọ́n lọ bẹ́ orí ẹ̀ ńkọ́ a lot of àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti ṣẹ̀mí wọn ni àwọn olórí burúkú Fúlàní ti ṣẹ̀mí wọn lófò all in the name of religion. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa pé wọ́n gbowó torí tó bá gbowó ni ti rí wọ́n ti máa promote ṣẹ̀ríà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section pé a tún fẹ́ àsìkò yìí jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwa ò fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá.
ọ̀n tí ẹ̀ tí sọ̀rọ̀ délẹ̀ nílẹ̀ Ìgbò táwọn Ezengbo Ezorige tí wọ́n ti lé wọn dànù bí ajá. Nílẹ̀ Yorùbá náà kọ́ àwọn bàbá wa ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà torí pé kí ni wọ́n jẹ́ kó sọ gbogbo tẹnu wọn tán. Wọ́n dẹ̀ ṣó wọn ní exit door gbé kó sọ̀rọ̀ ńbẹ̀. Inú mi dùn, ayọ̀ mi kún. Ohun tá à ń sọ lélẹ́yìí tó bá jẹ́ pé nǹkan táwọn bàbá wa ń ṣe láti ilẹ̀ lélẹ́yìí àṣẹ sì máa wà lẹ́nu wọn dáadáa jù báyìí lọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àṣẹ ti ń padà sáwọn bàbá wa lẹ́nu. Ẹ̀kọ́ náà kọ́ ni gbogbo nǹkan máa dé lẹ́sẹ̀kẹsẹ̀ díẹ̀díẹ̀ ni. Ọmọ Yorùbá a ò gbọ́dọ̀ fàyè gba ṣẹ̀ríà. Amẹ́ríkà ti jẹ́ ká mọ̀ wípé tí a ò bá tí right of ṣẹ̀ríà terrorism ò lè tán nílẹ̀ Yorùbá. Wọ́n ní tiwa ṣìdá àti tilẹ̀ Ìgbò pé a ò gbà láyè. Wọ́n ní ṣé arílẹ̀ Haúsá yẹn tí wọ́n bá yọ ṣẹ̀ríà kúrò nínú nǹkan tó ń ṣe nílẹ̀ Haúsá, wọ́n ní ìpànìyàn, ìjínigbé, gbogbo nǹkan yẹn Kùránì support ẹ̀. Yes, because àwọn MS bàbá olówó Èkó, Tani Olohun, Allah side chick, I love my husband, bàbá bẹ̀, gbogbo wọn pátápátá wọ́n máa ń tú Kùránì fún wa ní Yorùbá àti ní English. Wọ́n jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan táwọn Boko Haram ń ṣe yẹn o, wọn commit any crime. Títí kọ́ àwọn Fúlàní terror àtàwọn ISWAP gbogbo wọn nǹkan tí Kùránì ní kan ṣe ló ń ṣe pé wọn commit crime. Lójú wọn ń sin Ọlọ́run ni wọn ò ṣe nǹkan tí ò dáa. Kí dẹ̀ ló fà á tó fi wọn brainwash tó yẹn? Ṣẹ̀ríà ni. Ṣẹ̀ríà ni. Tó bá bí kò sí ṣẹ̀ríà tó jẹ́ western education nígbà ọmọ yẹn lọ wọ́n á kàwé ojú wọn á là. Kò ní jẹ́ pé kéwú lọ́wọ́ máa kà látàárọ̀ dalẹ́. Kéwú tí yín náà ẹ wò tí ó bá ń ṣe pé Sultan of Sokoto yìí ó jẹ́ olórí burúkú èèyàn. Gbogbo north tí wọ́n ti ń lo ṣẹ̀ríà èwo ló bẹ́tà south west ń bẹ̀. Ẹ dárúkọ state kan nílẹ̀ Haúsá tó ní peace ju south west lọ. Kò sí. Látòkè délẹ̀ ká tiẹ̀ tí wàá fi tàwọn northern Nigeria sílẹ̀, ẹ jẹ́ ká lọ sí abroad, ká lọ sí àwọn western world. Country wo lẹ rí tó gbé religion dání tó develop? Saudi Arabia gan ti move on, Qatar ti move on, United Arab Emirates gbogbo ni wọ́n ti move on. À ń gbọ́ àwọn ìròyìn kan gan wọ́n ní tí Pakistan kan lọ́pẹ́ bóyá Pakistan bí Iraq ìkànnì méjèèjì wọ́n ti drop Islam, wọ́n ṣẹ̀sìn yẹn mọ́. Wọ́n ti àwọn kan ti do níṣẹ̀ṣe, àwọn kan náà ti di Kristẹni, àwọn kan ti di free thinker, àwọn kan ti di atheist. So kí lẹ fẹ́ sọ fún mi? And they are all doing good. Látìgbà tí wọ́n ti fi ẹ̀sìn yẹn sílẹ̀, bóyá Iran àbí Iraq lógun ò ti jà ìlú wọn mọ́, lógun ò ti jà wọn mọ́, lógun abẹ́lé gan ò ti jà mọ́. 100% peace ó wà restored. Ẹ̀rí pé ní ṣẹ̀rí ibi tí ṣẹ̀ríà yẹn burú dé. Tó bá rá àwọn ọmọ kan tó jọ ọmọ líle inú àdúgbò tí wọ́n ti mọ̀ páwọn eléyìí táwọn bá tètè pa wọ́n dànù, àwọn ló bá padà di politicians tó mọ̀ padà bá àwọn fa wàhálà. Wọ́n wá wá ẹ̀sùn kan, wọ́n á fà lé àwọn ọmọ yẹn, wọ́n wá ẹ̀sùn kan, wọ́n á fà lé wọn lẹ́sẹ̀, wọ́n wá mú wọn kọ́lé nìkan lọ bẹ ọwọ́ wọn méjèèjì, kọ́lé nìkan bẹ ọwọ́ kan kọ́ bẹ́sẹ̀ kan. Síbẹ̀ tó bá pé ló máa ń fẹ́ fa wàhálà. Ṣẹ̀ríà tẹ́ ń wò yẹn ó dìpù gan o. Ṣẹ̀ríà deep. Ẹ̀dùn politician mélòó ni wọ́n bẹ orí ẹ̀rí ní Sokoto? Politician mélòó ló bẹ orí ẹ̀rí ní Kaduna, ní Maiduguri, ní Zaria, ní Borno State? Politician mélòó ló bẹ orí ẹ̀rí?
ọmọ politician mélòó ni wọ́n bẹ́ ẹsẹ̀ rí tàbí tó fọ́ lójú? Ṣé mọ̀ pé ṣẹ̀ríà ó láwọn kankan téèyàn máa ṣe tó máa fọ́ ojú èèyàn, tó máa yìnbọn sínú ẹ̀ tàbí kó mọ̀ bẹ́ẹ̀ kó tìbọnú ojú ẹni yẹn. Yes, ó wà ní ṣẹ̀ríà. Politician mélòó? Ẹ sọ ẹ jẹ́ ká gbọ́. Kò sí politician kankan tó fi ṣẹ̀ríà mú. Àwọn less privilege, àwọn à ń bẹ Ọlọ́run, àwọn tí wọ́n jẹ́ nǹkan kan, àwọn ni òfin ṣẹ̀ríà mú. Somebody like me and you tá jẹ́ nǹkan kan. Ṣẹ̀ríà tó ń lò tí Boko Haram ń pè mọ̀ pé ṣẹ̀ríà ló bí Boko Haram, ṣẹ̀ríà ló bí SWAP, ṣẹ̀ríà ló bí Al-Qaeda, ṣẹ̀ríà ló bí a lot of criminal organizations. We the Yorubas are peaceful people. We are not going to attack anybody, but we defend ourselves. We are entitled to our opinion. We have the right to defend ourselves, and we are going to do that. Ọmọ ni ìwọ ọ̀nà lọ yọ ojú ẹni tó ń wẹ̀, ó yẹ mú ẹ̀fọ́ ojú ẹ̀. Ìwọ ó wà nú àwọn tó ń dìtẹ̀ ẹni tó lọ ń gbé sípò, ó yá wá ń bí báyìí, ó yá lọ bẹ́ orí ẹ̀. Ṣẹ̀ríà nìyẹn. Tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ̀ríà, àwọn nǹkan tó dùn ló máa kọ́kọ́ gbé síwájú. Àwọn ṣẹ̀ríà bọ̀dù yẹn wọ́n lè ọkọ sọ pé òkè o láti síyìn lọ o, àwọn ọmọ school gbọ́dọ̀ máa san owó léèwé mọ́ o. Gbogbo yẹn ní inú yẹn á dùn. Láti wákàtí yìí lọ ẹ ò gbọ́dọ̀ sanwó fáwọn ọba yín mọ́. Láti wákàtí yìí lọ àwọn àgbààgbà yín ẹ ò gbọ́dọ̀ máa sá fún wọn mọ́, ẹ ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún wọn mọ́, ẹ gbọ́dọ̀ ṣègbà mọ́. Ẹ̀tọ́ tẹ́ ní láwọn náà ní o. Ntọ́ bá ń jẹ iná lẹ́tọ̀ àti jẹ o, máa ní ìrọ́dẹ̀ ní gbogbo ó níbi tó ń lọ. Kẹjẹ sáré brief yín lórí ọ̀rọ̀ Sokoto. Sokoto tẹ̀ ń wò yẹn, ìró àti bùbá ló máa ń wọ̀n bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bí àwa Yorùbá ṣe ń múra bẹ́ẹ̀ lọ ṣe ń múra ní Sokoto tẹ́lẹ̀. Nígbà tó tún máa dá fódíò dé, Islam ti wà ní ilẹ̀ Haúsá kí Utumada Fodio tó dé, ó ti wà. Utumada Fodio ó disguise ara as àfáà, ó ń ká àwọn ọmọ kéwú. A máa sọ fún àwọn ọmọ kéwú pé ẹ ò gbọ́dọ̀ sanwó rí o. Àwọn ọba yín ò lẹ́tọ̀ọ́ àti máa gbowó orí lọ́wọ́ yín o. Ọjà tẹ́ bá lọ tà ilẹ̀ lówó ẹ̀ o. Ẹ ò gbọ́dọ̀ san owó tẹ́ máa ń san lọ́jà ẹ̀. Ẹ gbọ́dọ̀ san o. Ẹ gbọ́dọ̀ ṣe gbá, ẹ gbọ́dọ̀ ṣàwo. Inú àwọn èèyàn bá dùn pé yes, irú àwọn táwọn fẹ́ lélẹ́yìí. Fúnra ara àwọn Haúsá ni wọ́n ń pa àwọn ọba wọn, ló ń fi àwọn mùsùlùmí, ló ń fi àwọn èèyàn Utumada Fodio fi rọ́pò wọn. Tó bá ti pa, for example, tó bá pa ọba Kaduna, wọ́n á gbé Utumada Fodio síbẹ̀. Tó bá ti pa ọba Sokoto, wọ́n á gbé ìkọ́nà àwọn Utumada Fodio síbẹ̀. Ẹ mọ̀ bó ṣe nìyẹn tó fi capture gbogbo ilẹ̀ Haúsá. Lẹ́yìn tó wá ipá àwọn ti capture ilẹ̀ Haúsá tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé the original Sharia, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde. Ẹ lọ wo ilẹ̀ Haúsá, aláàbò ara ni 80% wọn. 80% báwo? Ọmọ Fúlàní nìkan ni ẹ lè rí kó jẹ́ aláàbò ara. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ ń rí tó jẹ́ aláàbò ara, tó gé lọ́wọ́, tó gé lẹ́sẹ̀, tó fọ́ lójú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn tẹ́ ń wò yẹn, Haúsá ni wọ́n. Wọ́n ṣe Fúlàní. Ẹ lè rí Fúlàní kankan kí Sharia ó lọ́wọ́ kó lò lọ Sharia ò lè mú tó bá ti jẹ́ Fúlàní yẹn. Wọ́n protect àwọn ọmọ tiwọn, àwọn ọmọ tó jẹ́ ọmọ Hausa community. Wọ́n ṣe wọ́n yàmàyàmà, wọ́n ṣe wọ́n ṣìkàṣìkà.
all in the name of religion. Má ṣe o kó tó di pé màá lọ sí concluding part. Ẹ tí fún mi kọdún ẹ̀yin èèyàn wa o, mi tí rí kọdún mi o, ẹ fi kọdún ránṣẹ́ sí mi o, ẹ support mi o. Èmi àtàwọn ọmọ yín àti ìyàwó káwa náà ra ẹdìyẹ ká pa fún Christmas. Tí rí kọdún 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GTB Williams kó Olúwatósìn lè máa rí ẹ̀sà now nọ́mbà tẹ máa bóyá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí ẹ fẹ́ fún wa láwọn information kọ̀ọ̀kan ẹ kò wá sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 nọ́mbà mi nìyẹn. Ẹ pè mí bóyá ẹ ní information tẹ́ fẹ́ fún wa tàbí fa sọ one or two things tàbí oníkọ̀ọ̀kan tẹ́ fẹ́ jẹ́ ká gbọ́ sí ká gbọ́ tú nọ́mbà yẹn. So láyéláyé wọn ò gbọ́dọ̀ yọ Minister Christopher Minister of Defence lọ́wọ́lọ́wọ́ báyìí àìmọye àwọn fídíò tèmi kan ti fojú mi rí ìyẹn àwọn fídíò àwọn Fúlàní táwọn àmì Nàìjíríà pa normal tó sọ̀rọ̀ 50 100 tí mo rí. General Christopher is working. Àti sọ pé téèyàn bá ṣe dáadáa àyìn tó bá tún ṣe the other side àtúwàtà àwa sọ fọmọ Yorùbá. Lọ́wọ́lọ́wọ́ báyìí o General Christopher ó ṣiṣẹ́ retired Chief of Defence Staff ó ń ṣe gudugudu méje àyà mẹ́fà.